Hello, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Baye ṣe ń lọ. Èmi ọmọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, olólùfẹ́ yín, pàdípàdí yín ni Baye ṣe ń lọ. Èmi náà ni o, orúkọ mi ò yí padà. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ kú ọjọ́ méjì. Sísá mi, ẹ káàbọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta. Màámi, ẹ má bínú sí mi, ẹ má bínú sí mi. Ó tó ọjọ́ mẹ́ta, bẹ́ẹ̀ ni ìyá mi. Mo kún rí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ní ìgbàkúgbà ní òrèkóòrè. Ẹ ṣé mo dúpẹ́, ẹ kú àìgbàgbé, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Ẹ ṣé mo dúpẹ́ ìyá mi. Èmi náà á fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí yín. Bàbá o, ó lè ṣe bàbá. Ẹ kú ọjọ́ mẹ́ta. Fámílì ńkọ́? Ẹ pẹ̀lẹ́ kú ìsinmi èní. Ẹ kú gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. Ẹ pẹ̀lẹ́ bàbá mi. Ẹ ṣé. Ẹ̀yin èèyàn mi, ẹ má bínú. Àwọn èèyàn mi náà ń kí mi lọ́kan ọ̀jọ̀kan. Ẹ má bínú. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ ká dìjọ fi ṣe, ká dìjọ fi jomi toro ọ̀rọ̀. Èsì tó bá tọ́, ẹ bá mi fi sí ibi tí à ń fi èsì ọ̀rọ̀ sí lábẹ́ ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá ti gbọ́. Ibi tí olóyìnbó ń pè ní comment section, kẹ́ ẹ bá mi fi síbẹ̀. Ọ̀rọ̀ yìí ó lè ṣẹlẹ̀ sẹ́yìn o, ó dẹ̀ lè ṣẹlẹ̀ sẹ́mi náà. A fi ń kọ́gbọ́n ni. Ó ṣẹlẹ̀ pé arábìnrin kan, òun ló wọlé ńjọ́ kan. Ó fi ọkọ rẹ̀ sílé kó tó jáde ni. Ìgbà tó máa délé, ó ṣílẹ̀kùn, kò rí ilẹ̀kùn ṣí. Meanwhile, ọkọ wà nínú ilé, ó ti ilẹ̀kùn yẹn lẹ́yìn pẹ̀lú kọ́kọ́rọ́. Arábìnrin gbálẹ̀kùn títí, ọkọ rẹ̀ nìde, ó lọ ṣílẹ̀kùn fún un. Ọkọ rẹ̀ ṣe nìde tó lọ ṣí ilẹ̀kùn fún arábìnrin yìí. Arábìnrin yìí wọlé tó máa wọlé, ó bá obìnrin míì nínú sitting room wọn tó jókòó. Ọkọ ẹ̀ ó gbé mattress, ó gbé nílẹ̀ẹ́lẹ̀ nínú sitting room ńbẹ̀. Ó dẹ̀ bá ọkọ ẹ̀ pẹ̀lú ṣòkòtò péńpé, kò sí aṣọ lọ́rùn ẹ̀. Arábìnrin tó jẹ́ àlejò yìí, ó wọ aṣọ, nǹkan kan ò yẹgẹ lára ẹ̀. Gèlè ló dúró déédéé lórí yìí. Bàtà nìkan ni ò sí lẹ́sẹ̀ nítorí pé inú ilé onílé ló wà.